ẹ̀ta kéde tí Mr. Yomi Fashola Solari àṣẹ tí ọlá ìyá Igwe tún fakọyọ. If you see me, you see tribal marks on my face. That shows that I am a typical Yoruba. Ẹlòmíì ò dé kọlà. Yoruba, typical Yoruba gan ló náà. I want to ask one question with due respect. Trust me, where are you from in Yoruba land? Ẹ̀sìn púpọ̀ ọmọ Ìbàdàn la wà. Actually, Èkó ló bí mi sí. Ọmọ Ìbàdàn la. I am not here to argue about religion, but I want to say one or two things about our land. Ṣé tí èèyàn bá wà nílẹ̀ Lárúbáwá tó jọmọ Lárúbáwá tí ó bá gbé ẹ̀sìn kan wá láti ilẹ̀ Yorùbá wá sọ́dọ̀ wọn lọ́hùn, ṣé ọmọ Lárúbáwá yẹn lè máa sọ̀rọ̀ pé àwọn bàbá wa nǹkan ní ká wá ṣe àwọn bàbá yín àwọn kìnnì kan, ṣé ó lè máa sọ bẹ́ẹ̀ to defend ilẹ̀ Yorùbá? What I mean is this, pé kéèyàn máa defend the foreign thing tó wá, either that foreign thing is the best, either it's not the best. Èèyàn lè máa defend the foreign thing against his own ancestors. I want you to hear me clearly. I am not saying you should do this or you should forget it. Don't do this. I'm not saying that. But kí ni yẹn lè wọnú ẹ̀jẹ̀ èèyàn? Débi téèyàn máa sọ pé àwọn ancestors yẹn ṣe nǹkan tó ní kan ṣe ni, àbí tó bá béèrè question kan lọ́wọ́ èèyàn kéèyàn torí pé òun fẹ́ answer question yẹn kí answer òun lè borí kó wá máa sọ pé no kó wá kú kó dìrè kó wá ní nílẹ̀ Yorùbá wọn kì í bára wọn jà. You see, me understand. Me believe if anything happens, nǹkan tó jẹ́ tí èèyàn máa fi lẹ̀ ni. Since tí kì í ṣe wípé nǹkan tó jẹ́ tí èèyàn yẹn wọ́n sọ pé tó o bá ti ṣe ò ní rọrùn wọ̀, tó o bá ti ṣe o máa kó sínú náà ni o, tó o bá ti ṣe wọn ò sọ bẹ́ẹ̀. They might not have belief wípé táwọn ò bá ti tẹ́ ẹ bá ti ṣe léyìí ẹ máa ṣe kíní, but mi ò rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ tá a dẹ̀ ń sọ èdè yẹn lẹ́nu tá a dẹ̀ wà lórí ilẹ̀ yẹn tí a dẹ̀ ti nationalize ara wa sílùú bòmíì. Ó jẹ́ nǹkan tí I have been watching your program always. But ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìbẹ̀rù ìbà. Even though I'm sorry, anytime tó yẹ má bínú ẹ̀jẹ̀ ń tẹ́lẹ̀ máa stop. Mo máa kọ script. Then if you tell me you are a teacher, I am also a teacher. Mo máa kọ script. Tí n bá kọ script mi rò pé mo rí ibi tí a ti lè sọ pé àtòjíṣẹ́ o àti Ọlọ́run Olódùmarè tí I believe pé adẹ́dà ṣẹ̀dá fine. Mi ò believe pé anybody ní agbára láti gbèjà ẹ̀. Tí n bá ń bú Ọlọ́run sí ká ní mo fẹ́ sábà ká ní mo bú Ọlọ́run sí kò sẹ́tọ̀ wà lórílẹ̀ ayé tó bẹ́ẹ̀ láti wá gbèjà Ọlọ́run. That person should leave me with that God. So wá ń dùn mí ta wá ń bú orí ilẹ̀ wa ó ń dùn mí. Mo fẹ́ kẹ́kọ̀ọ́ ṣàlàyé kẹ́kọ̀ọ́. Ẹ ṣeun púpọ̀ sà, kọ́ ló ń jẹ́ kí àríyìn pẹ́ dáadáa tí mo sì ń rò fúnra mi náà kàn mí, kọ́ ló ń jẹ́ kó débẹ̀ yìí náà kẹ́ má ra padà sábúrò. Ṣẹ́rí wọ́n pè kọ́kọ́ ní history. When you want to destroy any nation, any generation, change the history. Àbí kẹ́ fún wọn nírọ́ kọ́ máa gbé rọ́ káàkiri. And if there is any problem in any society, the first step láti solve problem yẹn òun ní pé kẹ́kọ̀ọ́ realize the mistake. Kí ni nǹkan tó fa problem yẹn? Èmi àti yín mọ̀ pé ilẹ̀ Yorùbá bó ṣe tó yẹ ká wà láwa yìí tó gbúdọ̀ bá gbogbo wa nínú jẹ́. Kí ni problem? Kí ni source of our problem? Source of our problem ni pé àkọ́kọ́ ní àmọ́ ìtàn wa. Ẹ bá lọ sí Ọ̀yọ́ pé ẹ fẹ́ mọ ìtàn ilẹ̀ Yorùbá, story tó máa sọ fún yín. Tẹ́ ẹ bá dé Ifẹ̀ lọ́dọ̀ Ọọ̀ni, ọ̀tọ̀ ní story tó máa sọ fún yín. Ẹ wà nínú system yẹn jù mí lọ sà. Èyí náà mọ̀ pé ìtàn yẹn takora wọn. What is our true history? Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí là ń gbọ́ nǹkan tá a gbọ́ látọdún yìí. Wọ́n sọ fún wọn pé Ṣàngó pé méjì tí a gbọ́ rí káàkà nínú ìtàn yìí. Wọ́n ní Ṣàngó méjì ló wà. Wọ́n ní Ògún méjì ló wà. Méjì. Kí ló dé ṣe fẹ́ dà wá lórí irú ni? Kò sí nínú ìtàn wa. Kí ni nǹkan tó wà nínú ìtàn wa tá a lè trace? Nítorí wọ́n fẹ́ defend ẹbọ, wọ́n dẹ̀ ń ba ọ̀rọ̀ Yorùbá jẹ́. Àwọn ọmọ ẹlẹ́bọ tó jáde yìí wọ́n sọ wípé Yorùbá ò ní ẹ̀sìn. Gbólóhùn ẹ̀sìn fún Yorùbá ò ní nǹkan tó pè lẹ́sìn. Mímọ̀ pé ní àdí pẹ̀lú wa nítorí ọmọ Yorùbá tàtà ni. Yorùbá ó kún lédè, a ní nǹkan tó pè lẹ́sìn, Yorùbá sì ní ẹ̀sìn. They are destroying our culture. Our primary culture is our language. Tí a bá ti mọ language wa mọ́,
then a ṣetán àti parun. Ṣé wá rí Islam táwa ń sọ yìí bàbá wa, Islam has been in Yorùbá land for more than 900 years. Láti 11th century ni Islam ti wà nílẹ̀ Yorùbá, which means that Islam is part of our culture. Agbádá tẹ̀ ń wọ̀ bàbá wa, máa yẹ pé máa wọ agbádá. Agbádá tẹ̀ ń wọ̀ yẹn ó wọlé through influence Islam ní agbádá fi wọlé. Ẹ mẹ́pà àwọn kìnnìún náà máa wọ agbádá, àwọn Haúsá máa wọ agbádá. Influence Islam lágbádá fi wọlé sílẹ̀ Yorùbá. Owó ẹyọ tẹ máa fi ń ṣe fíìmù fún wa, ta máa wò gbàtà kéjù báyìí lọ yẹn. Owó ẹyọ yẹn kò sí ilẹ̀ Yorùbá. Àwọn Lárúbáwá tó kọ́ wá true trade lọ́kọ́ owó ẹyọ wá. Àwọn Yorùbá wá bẹ̀rẹ̀ sí ní máa bọ owó ẹyọ. Ẹ wo nǹkan tí wọ́n náà wá ní ancestor, wọ́n ní ẹ̀sìn àjòjì lásán. Yìí náà ti sọ pé culture ẹlòmíì. Ṣé ẹ mọ̀ pé tẹ bá lọ dí Ògùn, ẹni Ògùn tẹ ẹ bá lọ díẹ̀ as Saturday, ìsìlẹ̀ bá engine Toyota ń bẹ, manifold kẹ̀kẹ́ tó ṣe ní China, block engine Nissan, kò sí irin ẹyọ kan tó ṣe Nàìjíríà níbẹ̀. Wọ́n kó àwọn engine mọ́tò tó ṣe nílùú mi, àwa ń tepolé lórí, alóhùn ni bàbá wa. À ń pajá lórí, alóhùn ni bàbá wa. Wáyé tá a lè ṣe ní tọ̀dọ̀ wa if àtọ̀ tó ẹ bàbá wa bona fide of who we are. Wọ́n ti ṣe pé engine tó yìnbó ṣe òyìnbó tó ṣe engine ò bọ́, àwa la wá ń bọ́, àwa ní ancestor wa nìyẹn. No, that is very very ridiculous. Kí ni kọ́ tá à ń ṣe? Ohun táwa ń ṣe lélẹ̀ very simple. Gbé Lárúbáwá jalè wa lójú. No, I'm a bona fide Yoruba person. I am proud to be a Yoruba. I am studying Yoruba. I want to know everything about Yoruba. Because ó mi ká gbé ilẹ̀ Yorùbá ga ju ibi tó wà yìí lọ. But kò ń ṣe pẹ̀lú irọ́, kò ń ṣe pẹ̀lú inferiority complex. Wọ́n pè wọ́n kan ní cultural integration. Cultural integration òun ni pé kí culture wọnú ara wọn. Culture káyì nǹkan tó dánú culture bòmí ká mú wọlé láyé báyìí tó dánú culture wa jẹ́. Òun nìkan tó ń pè ní culture. Mi wọ́n pé gbogbo eléyìí ẹgbẹ́ yé ju bí mo ṣe ń sọ lọ. Lára ẹ̀ ni wípé fún àpẹẹrẹ for example nílẹ̀ Yorùbá a ní nǹkan tó ń pè ní pákí cassava a ní ilẹ̀ Yorùbá. Àmọ́ nǹkan tó dáa ni tó lè kún ètò ọ̀rọ̀ wa láyé. Àwọn Portuguese ló kó wa àdẹ̀gbá ó dẹ̀ di culture wa. Ṣé ìwà mi pàjẹsẹ̀ mọ́ àjẹ àmàlà mọ́ ni àmàlà lá ní iṣu lá ní àní pákí. Àwọn Portuguese ló kó iṣu wa tàbí ń pè ẹ bá ṣe pé a máa ní oúnjẹ ìlú wa ní gàrí, oúnjẹ ìlú wa ní pákí, àwọn akọ́lá ni wọ́n do wá fún wa ni. Because ó ti adapt mọ́ wa, àwa náà ti mọ̀, ó ti lo years láyé wa, cultural integration ti ṣẹlẹ̀, ó ti di part of our purpose. Bẹ́ẹ̀ náà ni Islam ti wá lẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí about 1000 years ago. Kò sí ààfin ọba kan tẹ́ ẹ máa dé tó jẹ́ paramount ruler tí wọn ò ní mọ́ṣáláṣí ọba, tí wọn ò ní ìmáàmù ọba. Ó mi pé Islam ẹ̀wọ̀n nǹkan tẹ́ tí máa ń ṣe àwọn ojúde ọba tẹ́ máa ń lọ yẹn tá máa ń rí gbogbo yín. Ojúde ọba influence Islam ló fi ṣẹlẹ̀. Gbogbo kíní Islam ló gbé wa, ó mi pé dáadáa yẹn favour wa. It is part of our purpose. Ó bá culture wa mu tó wà nínú Islam. Hello. Àwọn èèyàn kan wá dé. I think àwọn èèyàn kan wá dé sà. Mi bá mo ti fẹ́ round up, so you know ọmọ kẹ́mi ò sọ anything. Mo láti ṣe sùúrù kí o délẹ̀. Mo fẹ́ kó ti round up. Mo fẹ́ so please. Mo fẹ́ kó round up kí ló fèsì. Mo máa round up sà. Ṣé wáyé àwọn èèyàn kan wá dé? Wọ́n wá ń pa irọ́. Tẹ́ ẹ bá ti máa sọ pé nǹkan kò dáa, ẹ ní parọ́ ẹ sòdodo. Wọ́n ní àlá yẹn ṣìgìdì ni. Ṣìgìdì wọ́n lòun làlá. Ànábì yẹn ó gbókùsù. Ànábì ṣe báyìí. This is the religion of over 2 billion people on the face of the earth. Wọ́n dẹ̀ ń pa irọ́ mọ́. Kí ni nǹkan táwọn ṣe? Àwọn ò parọ́. Èmi sọ pé ṣé ẹ mọ̀ pé àwọn onífàlẹ̀ Yorùbá àwọn ló ń kó àwọn èèyàn lẹ́rú. Àwọn Christian wọ lẹ̀ Yorùbá láti wá máa pa àwọn èèyàn wá kó. Àwọn ẹlẹ́bọ lẹ̀ Yorùbá, àwọn tẹ́ ẹ pè lásẹ̀sọ̀ wà lẹ̀ Yorùbá, àwọn ló ń kó àwọn èèyàn lọ́lọ́ wọ́n máa lọ ní oko ẹlòmíì wọ́n lọ pa wọ́n kún wọn lẹ́wọ́n wọ́n dẹ̀ máa lọ tàwọn fún òyìnbó. Tèmi ò parọ́, èmi sọ reality. Wọ́n pe àwọn kan ní mo ti gbàgbé so bad. Ṣọlágbẹrú. Bàbá wa ẹjọ́ má bínú ẹ máa sọ̀rọ̀ sí. Wọ́n pe àwọn kan ní Ṣọlágbẹrú. The Ṣọlágbẹrús ẹ máa mọ àwọn Ṣọlágbẹrú. Àwọn first state kò ṣe first gan àwọn Yorùbá nínú àwọn tó jagun tó ja àwọn ogun nílẹ̀ Yorùbá tó support Yorùbá ja ogun ìgbà tí Èkìtì parapọ̀ ṣẹlẹ̀ tó fẹ́ dìfìtì Ọ̀yọ́ tó fẹ́ dìfìtì Ìbàdàn. Àwọn Ṣọlágbẹrú mùsùlùmí ni wọ́n, àwọn lọ́dún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n dìfìtì àwọn Èkìtì parapọ̀ tí Ìbàdàn fi ní agbára. They were Muslims. Ààrẹ látòòṣà àwọn mùsùlùmí ni àwọn mílítì ààrẹ látòòṣà mùsùlùmí dẹ̀ ni wọ́n, Yorùbá dẹ̀ ni wọ́n dẹ̀ jọ ń gbègbè sí ayé. Káwọn kan wá délé nǹkan máa parọ́ mú ẹ̀sìn yẹn. Nǹkan tí mo pẹ́ ẹ̀yin bàbá wa ìbọn tí ẹgẹ ṣe ni pé ẹ̀yin ọmọ tẹ́ ń parọ́ ẹ̀ má parọ́ mọ́. Just me tó bá mọ bàbá wa ṣe báyìí tòótọ́ àmọ́ ànífẹ́ gbogbo ẹnu sọ ẹ wà jọ ṣètò láàrin wa àwọn òpolówó àṣàlù mi ìmọ̀ Lárúbáwá rí mi ìmọ̀ wọn rí Islam làwa ń ṣe kí Ọlọ́run kó sì ṣe dáadáa fún wa sá. I have a question.
Okay, sir. kò ń jẹ́ ká mọ ìgbà tí wọ́n gbé Islam dé nínú àṣà àti ìṣe àti ẹ̀sìn wa ní náà àti ẹlẹ́sìn náà bí mo ṣe gbọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá torí èmi lògún èmi nígbà èmi làwọ̀ yẹn wèrè ló máa pe àwọn wọ̀nyẹn lọ́lọ́run wọn kì í ṣọ́ lọ́run èmi lọ́bàtálá èmi nígbà èmi làwọ̀ wọn kì í ṣọ́ lọ́run lísìn sí mi dáadáa o wọn ṣọ́ lọ́run wọn dẹ̀ kì í ṣẹ̀sìn ẹnìkan máa lóhùn sí wọn náà ṣùgbọ́n question mi ni pé Islam tó sọ yìí òun ni wọ́n kọ́kọ́ gbé dé àbí àṣà àti ìṣe wa ti wà mi ìpàdínú mi tó bá ti ń rojọ́ ẹ̀mí máa drop tẹ́mi máa sọ orun mi bọ̀ mo kàn béèrè question ni nígbà tó ní wọ́n ti gbé dé tipẹ́ ó bá àṣà àti ìṣe wa ó dẹ̀ bá wípé wọ́n pọ̀ náà àbí kò bá. Nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé àṣà àti ìṣe yẹn kí lẹ́mí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe ọdún Ògún. mi ò wá bí láti wá ṣe debate mi ò wá bí láti wá ṣe debate religion please brother. èmi náà ṣe debate mo ń sọ fún yín pé nǹkan tẹ́ ẹ sọ yẹn àṣà àti ìṣe wa. wọ́n ti gbé wá ti pẹ́ wọ́n ti gbé wá ti pẹ́ tó ó bá. kí lẹ mean by àṣà ẹjọ́ àbínú sá kí lẹ mean by àṣà àti ìṣe wa kí lẹ mean. Ọlọ́run má ṣàánú o àpapọ̀ lẹ́tà mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé lẹ́tà ó dàbọ̀ bábínú ó dà pé òwò ọ̀dà sáà ǹjẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ibẹ̀ ẹlẹ́ máa ti mọ̀ wípé kò sí nǹkan tẹ́ lè sọ fáwọn pípù tó gbẹ̀sàjòjì yìí wọn ò ní kan míì tó fẹ́ ṣe láyé wọn ojú kan máa fojú àṣà àti ìṣe bàbá tó bí wọn gbolẹ̀ kò ń ṣe tí a kéde ibẹ̀ ẹlẹ́ máa ti mọ̀ wípé kò sí nǹkan tẹ́ fẹ́ kẹ́ sọ pé kọ́ rí ojú báyìí kẹ́ gbójú wọn báyìí pé ẹ wo nǹkan tẹ́ ń sọ sẹ́ẹ̀ wọ́n máa yí ojú wọn padà báyìí ni torí ibẹ̀ máa ti mọ̀ wípé mental slavery òun ni religion jẹ́ wọ́n béèrè lọ́wọ́ èèyàn pé ó ní Islam ti wà ń bì 900 years ago wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ pé òkè nígbà tó ti wà ń bì 900 years ago ṣé ó ṣáájú àṣà àti ìṣe àwọn èèyàn yẹn wà ń bẹ̀ ni àbí báwo lè ó ẹ̀ṣẹ̀ tí wọ́n béèrè pé kí ni àṣà àti ìṣe ṣé Just Smith ẹ fẹ́ sọ pé kákéde wá debate lélẹ̀ ẹni yóò mọ kútù ẹ mọ nǹkan tí ó wà nínú Islam èèyàn tó ẹ̀ṣẹ̀ gba Islam sí nǹkan tó wà ń bí orí ẹ̀ sì kún ju number 1 lọ dìímọ̀ bó bá yẹn go further sínú Islam yẹn òun ni sense of reasoning ẹ̀ ń reduce so therefore tí King Just Smith bá lè máa ronú báyìí tànàbí máa worst tànàbí máa worst ó pè akéde ṣẹ́rí èèyàn tó ẹ̀ṣẹ̀ jọ Islam lẹ́nu ó sì lè debunk ọ̀rọ̀ torí ó sì wà pẹ̀lú right sense yẹn but tó bá ti ń pẹ́ nínú Islam yẹn ló máa depreciate. That's the law of diminishing return in economics. ẹ wo ẹ ti akéde ẹ ti rí ẹ kọ́ bá mi gbé fún láyà igwe torí kéèyàn tó lè jáde pẹ̀lú òkìkí tó ti ní kó wá sọ wípé ìran bàbá wọn làwọn fẹ́ tẹ̀ láti ṣàlàyé pé báwọn pípù yìí ṣe ń fẹnu tàbùkù ìran wọn kò wá òkè ó lójú mo dé láìbọ̀ ẹ ṣe gbàtọ́ rí pé ẹni yóò nà pọ̀ lọ́wọ́ dẹ̀ drop ọ́ ní ọ̀hún busy mo láìkí ẹ̀ ṣé ẹni tí ẹ fẹ́ jọ kíkà kéde wá fẹ́ ẹ tó fẹ́ fẹ́ sàkéde líle bí aago ránṣẹ́ pé Jubril o bí ẹ̀yẹ̀ máa rọ́kọ̀ akéde kí tó béèrè question àti sọ ìyẹn mi ò ní lè sọ̀rọ̀ bọ́ tó wáyé pé prophet yín lẹ́yìn ló bẹ́ so ẹ̀ ń ta kéde ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n na breeze dey blow them away ẹ̀ ń ta kéde ire o.